ká dàálẹ̀ ká tún un ṣà bọ́mọ ẹlẹ́yin bá dán wò yóò tẹ̀sí. ẹ tún kú dédé àkókò yìí ò ní gbogbo ibikíbi tí afẹ́fẹ́ ètò yìí bá tó fẹ́ dé nínú ọ̀sẹ̀ yìí. ìtàn ọmọge omi tá ń bá bọ̀ àátùmọ̀ nítẹ̀síwájú lọ́jọ́ tèní. ẹ máa ṣọ́ra o ilé làwọ̀ ká tó sọmọ lórúkọ o. àní lẹ́yìn tí Omítòkúbọ̀ pàdánù àwọn òbí rẹ̀ méjèèjì tó dọmọ òrukàn, báwo ló ṣe lògbésí ayé rẹ̀ gbà? ibi tá a dẹnu dúró sí ní ìjẹta rèé, àátùmọ̀ nítẹ̀síwájú lọ́jọ́ tèní. tábà ń bá ní rírí ó yẹ ká mẹ́ni tí a bá lọ ayé rorò. àní Omítòkúbọ̀ ń gbé ọ̀dọ̀ àbúrò ìyá rẹ̀ ìyẹn Bánkẹ́. Tòkúbọ̀ àti Títílayọ̀ ọ̀rẹ́ kòríkòsùn rẹ̀ wọ́n ń bá ọ̀rẹ́ wọn bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́. àmọ́ gbogbo ìgbà tí Títílayọ̀ bá ti fojú kan ọ̀rẹ́ kòríkòsùn rẹ̀ ìyẹn Tòkúbọ̀, inú rẹ̀ á sì mọ́ bàjẹ́. ẹ dákun, kí ni ń ba Títílayọ̀ lọ́kàn jẹ́ lórí Tòkúbọ̀ ọ̀rẹ́ kòríkòsùn rẹ̀? Títílayọ̀ ti wà nílé ọkọ tó sì ti bímọ, àmọ́ ọ̀rẹ́ kòríkòsùn rẹ̀ kò tíì sí nílé ọkọ rárá débìí pé yóò bímọ. ó kàn mọ̀ yín pé Tòkúbọ̀ ní ọ̀rẹ́kùnrin kan nílùú òyìnbó ni tó sì ń retí kó dé kí wọ́n ṣe ìgbéyàwó. gbogbo ìgbà tí Títílayọ̀ bá ti ń bá Tòkúbọ̀ kẹ́dùn yìí, Tòkúbọ̀ á mọ́ dúpẹ́ lọ́wọ́ Títílayọ̀ yín pé ó kó àdúró ti òun látìgbà tóun ti pàdánù àwọn òbí tòun. Tòkúbọ̀ á mọ́ sọ yín pé ó wo èmi náà kí n dìyàwó, kí n finú ṣoyún, kí n sì fọmọ sáyé lọ, ṣùgbọ́n kádàrá ni ò jẹ́. Tòkúbọ̀ fi yé ọ̀rẹ́ rẹ̀ yín pé ó ti pẹ́ tóun ti gbóhùn Lánre ìyẹn ọkọ àfẹ́sọ́nà tòun tó wà nílùú òyìnbó. gbogbo ìgbà tóun bá sì ń pe aago rẹ̀ kò lọ rárá. títí dá Tòkúbọ̀ lóhùn pé èmi ti mọ bọ̀bọ̀ Lánre yẹn pé kò lè mọ̀re rárá. àbí mi ò sọ fún ẹ nígbà yẹn tó ta gbogbo ogún rẹ̀ tó fi rán nílùú òyìnbó? àṣé Tòkúbọ̀ òun gan ti yóò fẹ́. gbogbo dúkìá tí bàbá rẹ̀ filẹ̀ ó ti tà á ló fi rán ọkọ àfẹ́sọ̀nà rẹ̀ nílùú òyìnbó. Títílayọ̀ ní ṣé mo sọ fún ẹ àbí mi ò sọ? ó wá jẹ́ kí àbámọ̀ gbẹ̀yìn ọ̀rọ̀ wa báyìí. ọ̀dà náà ká tiẹ̀ gbà yín pé Láre ti ṣe tiẹ̀, wàá dẹ̀ fún ọkùnrin míì láyè, àbó ti gbàgbé ń pé ọjọ́ orí wa ń lọ nì? Tòkúbọ̀ ní mi ò kúkú gbàgbé ọdún orí wa, kò dẹ̀ ṣe pé mi ò fọkùnrin míì láyè, ṣùgbọ́n níṣe ni wọ́n máa ń já mi jù sílẹ̀ tí ìgbéyàwó wa bá ti súnmọ́. àdójúkọ wo ni Omítòkúbọ̀ ní báyìí? ṣé kinní yìí yóò sì yín báyìí gẹ́gẹ́ bí májẹ̀mú tó dá nísàlẹ̀ omi? Títí ní wò ó, bẹ́ṣi bá dání a mọ́ ń tún gùn ni. èmi á fi ẹ́ mọ àwọn ọ̀rẹ́ ọkọ mi tí wọ́n ní nǹkan ṣe. lágbára Ọlọ́run kò ní kọjá ọdún yìí. Títílayọ̀ ní tó bá ti di sátidé tó parí oṣù tá a wà yìí, àbúrò ọ̀rẹ́ ọkọ mi kan fẹ́ ṣe ìṣílé rẹ̀, àjọ máa lọ síbẹ̀ ni. Tòkúbọ̀ dáhùn ó ní Títílayọ̀ aródeyọ̀ abólóde fẹ́ lójú, ṣó o mọ ìyàtọ̀ tó wà láàrin rẹ̀ àti àǹtí mi? Títílayọ̀ dáhùn ó ní kí ni ìyàtọ̀ o? Tòkúbọ̀ ní ìwọ fẹ́ràn òde, àǹtí mi sì fẹ́ràn ṣọ́ọ̀ṣì. bí wọ́n ò ṣe lè má ròde pèèyàn sí, bẹ́ẹ̀ làǹtí mi náà kò lè ṣe kó má rí ìsọjí àbí ìṣọ́ òru pèèyàn sí. Títílayọ̀ rẹ́rìn-ín ó ní ìwọ ló mọ̀. àwọn méjèèjì sì jọ rẹ́rìn-ín. ọtí ẹlẹ́rìndòdò tí Tòkúbọ̀ fi ṣe Títílayọ̀ lálejò, àwọn méjèèjì sì dààmú. kí ló ṣẹlẹ̀ níbi ìṣílé àbúrò ọ̀rẹ́ ọkọ Títílayọ̀? ǹjẹ́ Tòkúbọ̀ rí ẹni bí ọkàn rẹ̀ níbi ìṣílé yìí àbí kò rí? ẹ jẹ́ n tẹ̀síwájú fẹ̀yìn ara lé. àní nígbà tí wọ́n débi ìṣílé àbúrò ọ̀rẹ́ ọkọ Títílayọ̀, gbogbo wọn jókòó. ọkọ Títílayọ̀ ní Kíkẹ́, ṣó ẹ̀ǹjọ́yìn ara rẹ ṣá? Tòkúbọ̀ dáhùn ó ní bẹ́ẹ̀ ni o, ẹ wò ó dádì tó fún mi. ìyẹn já sí pé ọmọ Títílayọ̀ ní ń jẹ́ tó fún mi. Tòkúbọ̀ ní bẹ́ẹ̀ ṣe ń ṣe ni kẹ́ ẹ mọ ṣe lọ o. ọkọ Títílayọ̀ ní níbi èwo nìyẹn o? Tòkúbọ̀ dáhùn ó ní èèyàn ní níbi ìtọ́jú tẹ̀ ń fún ọ̀rẹ́ bí ọmọ ìyá mi.
ọkọ Títílayọ̀ dáhùn òní ó ṣe é jàre ìwọ ọmọ yìí ń tirẹ̀ ó jọ àwọn nǹkan tó ṣe ń pé bá a ṣe ń fi gbogbo ara ṣe tó wọn ò mọ iyì wa rárá. ọkọ Títílayọ̀ ń sọ̀rọ̀ sí Títílayọ̀ nù o Títílayọ̀ sì yín mú sí ọkọ rẹ̀ ó ní ẹ mà kú iṣẹ́ náà bẹ́ẹ̀ ṣe ń ṣe tọ̀sán lẹ̀ ń ṣe tòru. Tòkunbọ̀ dáhùn òní tòru yẹn gan-an ló ṣe kókó gbogbo wọn sì rẹ́rìn-ín. lẹ́ẹ̀kan náà ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ Tòkunbọ̀ dún. Tòkunbọ̀ gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ ó yẹ̀ ẹ́ wò ó ní àǹtí mi ló máa ń pè yìí. lẹ́ẹ̀kan náà ló gbé ó ní ẹ̀ló àǹtí mi kí ló ṣẹlẹ̀ òde ni mo wà ẹ wà nílé mi ṣebí mo sọ fún yín pé èmi àti Títílayọ̀ ní ìjáde lénìí kí ló ṣẹlẹ̀ ṣé kò lè dọ̀la ni. ókè Tòkunbọ̀ pa ẹ̀rọ ìbánisọ̀rọ̀. ìfẹ́ ẹlẹ́mọ̀ mo rí wúrò mo ṣojú mi gbére ó sọ ní ìdádì tí ó lè sọ níyàn lódì. bí Tòkunbọ̀ ṣe gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kúrò létí ní Títílayọ̀ ọ̀rẹ́ kòríkòsùn rẹ̀ béèrè ń pè kí ló ṣẹlẹ̀. Tòkunbọ̀ dáhùn òní àǹtí mi ni o wọ́n ní àwọn wà nílé mi báyìí pé àwọn sì fẹ́ rí mi ní kíákíá. Káyọ̀dé ọkọ ọ̀rẹ́ rẹ̀ béèrè ń pè ṣé kò le jù. Tòkunbọ̀ dáhùn òní mi ò lè dáhùn ìbéèrè yẹn àfi tí n bá dé ọ̀dọ̀ àǹtí mi lọ́hùn. gbogbo wọn sì bẹ Tòkunbọ̀ ń pé kó tètè wá mọ́ lọ. Títílayọ̀ sin Tòkunbọ̀ dé etí ọ̀nà tí yóò fi gbé ọ̀kadà. ìgbà tí wọ́n dúró díẹ̀ tí wọn ò rí ọ̀kadà ní Tòkunbọ̀ bá ní kí Títílayọ̀ ọ̀rẹ́ òun padà sójú agbo kí òun rìn sókè díẹ̀ bóyá òun lè rí ọ̀kadà àbí mọ́tò tí yóò gbé òun. Títílayọ̀ padà sójú agbo. Tòkunbọ̀ bẹ̀rẹ̀ sí ní rinsẹ̀ lọ síwájú díẹ̀. Tòkunbọ̀ rìn títí kò rí ọ̀kadà kan kó kọjá. bó ṣe débi igi kan tó wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà ló bá dúró díẹ̀ láti sinmi. bó ṣe dúró lórí ọkọ̀ bọ̀gìnì kan tó ń bọ̀ lọ́ọ̀kan Tòkunbọ̀ ń sọ sọ́kàn yìí pé àsìkò oge ṣíṣe kọ́ leléyìí o tàbí àsìkò ìtìjú. ọwọ́ tí bá ń dun ni ẹnìkan ò gbọ́dọ̀ fi sábẹ́ aṣọ. lẹ́ẹ̀kan náà ni Tòkunbọ̀ juwọ́ sílẹ̀ fún mọ́tò yìí. bó ṣe ń juwọ́ sílẹ̀ ló ń rawọ́ ẹ̀bẹ̀ sí mọ́tò yìí pé kó dúró kó jọ̀wọ́ kó gbé òun. onímọ́tò yìí kò tiẹ̀ tí ì dúró tán kí Tòkunbọ̀ tó ṣílẹ̀kùn mọ́tò tó sì jókòó síwájú mọ́tò. bó ṣe jókòó tán ó tilẹ̀kùn ọkọ̀ ó ń mí kanlẹ̀ bí ẹni tó ṣẹ̀ṣẹ̀ bọ́ nínú ìdààmú. ògbèrè ẹkún ò gbọ́dọ̀ sùn ìjàkadì ọkàn kò gbèyàn orí mi ò má burú. Túnjí ìyẹn onímọ́tò yìí ó fi ẹ̀gbẹ́ ojú kan wo Tòkunbọ̀ tó ń mí kanlẹ̀ bí ẹni tó ṣẹ̀ṣẹ̀ gbẹ́ kànga tán. Túnjí sì rẹ́rìn-ín ó mú omi inú kèèkan níwájú mọ́tò rẹ̀ ó nà á sí Tòkunbọ̀ ó ní ẹ gbà kí ọkàn yín lè balẹ̀ dáadáa. Tòkunbọ̀ sáré hàn omi yìí pọ́n ó sì dá sọ́nà fún gọ̀ọ̀rọ̀gọ̀ ó wá mí kanlẹ̀ ó ní ọ̀nkú ẹ ṣé gan-an. ó dá omi yìí padà fún Túnjí. Túnjí sì ní kó de bẹ́líìtì ìyẹn sẹ̀ǹtì mọ́tò rẹ̀. lẹ́yìn tí Tòkunbọ̀ de bẹ́líìtì rẹ̀ Túnjí sì ṣáná sí mọ́tò wọ́n bá tẹ̀síwájú nínú ìrìn wọn. ẹni bá mọ̀ kó wí òróró láyé ayé yìí tójú sú ni. bí wọ́n ṣe ń lọ Tòkunbọ̀ ní ọ̀nkú ẹ ṣé gan-an. tẹ́ ẹ bá mọye ìṣẹ́jú tí mo ti fi rìn láti ibi tí mo ti ń bọ̀ síbí tí mi ò rí ọ̀kadà àbí mọ́tò kan kó kọjá rárá. ẹ ṣeun gan-an ni ọpẹ́lọpẹ́ yín lára mi. Túnjí dáhùn ó ní ọpẹ́lọpẹ́ Ọlọ́run ìṣòro inú igbó nìyẹn o ibi ti jìnnà sáàrin ìgboro jù èmi ò tiẹ̀ lè gbé àdúgbò yìí rárá. Tòkunbọ̀ dáhùn ó ní ìyẹn ni pé ẹ kì í ṣará àdúgbò yìí. Túnjí ní rárá o ọ̀rẹ́ mi kan ló ń ṣílé. Tòkunbọ̀ ní àbí ibi ìṣílé lẹ́yìn náà ti kúrò. Túnjí ní àbí ibẹ̀ lẹ́tí rìn débi tí mo ti gbé yín yẹn. Tòkunbọ̀ ní bẹ́ẹ̀ ni o. Túnjí ní iṣẹ́ ńlá lẹ ṣe o ẹ pẹ̀lẹ́. bí Túnjí ṣe fẹ́ jáde sí ojú ọ̀nà márosẹ̀ ló bẹ̀rẹ̀ ọ̀nà tí Tòkunbọ̀ fẹ́ gbà bóyá ọ̀nà wọn papọ̀ àbí kó sọ̀kalẹ̀ kó gbé ọ̀kadà. Tòkunbọ̀ dárúkọ àdúgbò tí ń lọ. Túnjí ní àdúgbò yẹn gan lèmi náà ń lọ. Tòkunbọ̀ dáhùn pé
irọ́ ni o, ẹ má sọ fún mi pé àdúgbò mi lẹ̀ ń gbé. Túnjí ní rárá o, mo kàn fẹ́ rí ẹ̀gbọ́n ìyàwó mi kan tó ń gbé bẹ̀ ni. Gbogbo bí wọ́n ṣe ń sọ̀rọ̀ yìí ni Túnjí ń fi ojú ẹ̀gbẹ́ kan wo Tòkunbọ̀. Ojú Tòkunbọ̀ sì jọ ojú tí Túnjí ti rí rí, àmọ́ kò rántí ibi tí wọ́n ti pàdé rí. Ibi tó ti ń ronú ibi tó ti mọ Tòkunbọ̀ ni Tòkunbọ̀ náà bá dáhùn ó ní, ọ̀nkú, ohun yìí mọ̀ jọ ohun bọ̀dá kan tá a jọ jáde ilé ẹ̀kọ́ gíga. Túnjí ní lóòótọ́ ọdún wo nìyẹn àti ń pé ìpínlẹ̀ wo ni. Tòkunbọ̀ sọ ọdún àti ìpínlẹ̀ yìí fún Túnjí. Túnjí ní ọdún yẹn gan-an lèmi náà jáde iléèwé, àmọ́ ìpínlẹ̀ yìí lòun ti ṣe àgùnbánirọ̀. Tòkunbọ̀ ní ìpínlẹ̀ yìí náà ni wọ́n fẹ́ gbé àwa gan wá tẹ́lẹ̀, àwa la ò gbà torí àwa náà fẹ́ jáde sígboro. Túnjí dáhùn ó ní, kí ni ìtumọ̀ àwa tó ń lò? Ṣé ìbejì níyìn ni? Tòkunbọ̀ dáhùn ó ní, mi ò kì í ṣèbejì, ṣùgbọ́n mo ní ọ̀rẹ́ kan tá a nífẹ̀ẹ́ ara wa gan débi pé ọ̀rẹ́ bí ọmọ ìyá ni wá. Tòkunbọ̀ ṣàlàyé bí òun àti Títílayọ̀ ọ̀rẹ́ rẹ̀ ṣe jọ wà títí tí wọ́n fi parí iléèwé wọn. Túnjí ní wáò, ìyẹn dára o, a jẹ́ pé ìbejì ọlọ́kọ̀ọ̀kan ní nìyẹn. Tòkunbọ̀ ní ohun tí àwọn èèyàn máa ń pè wá nílé ẹ̀kọ́ wa nìyẹn o. Túnjí béèrè ilé ẹ̀kọ́ tí wọ́n kọ́kọ́ lọ àti ọdún tí wọ́n fi lọ ilé ẹ̀kọ́ yìí. Bí Tòkunbọ̀ ṣe fún un lésì báyìí, lẹ́ẹ̀kan náà ni Túnjí sáré dá mọ́tò dúró sẹ́gbẹ̀ẹ́ kan tó sì paná mọ́tò. Ó tú bẹ́líìtì rẹ̀, ó ní irọ́ ni o, má sọ fún mi pé ìwọ ni Kíkẹ́ àbí Títílayọ̀. Tẹ́ ẹ bá rántí lọ́jọ́ kìíní àná tí Tòkunbọ̀ fi sọ pé ọkùnrin ẹyọ kan tóun lè jẹ́wọ́ fún níléèwé tàwọn ni TJ, tí Títílayọ̀ sì fi rẹ́rìn-ín pé ọmọ aláàjì ipe ṣófẹ́fẹ́ Muslim ni. TJ ọjọ́ kìíní àná òun rèé o. Ẹ máa ṣọ́ra, ẹ máa ṣọ́ra o, ilé làwọ̀ ká tó sọmọ lórúkọ o. Tòkunbọ̀ náà dáhùn ó ní, bẹ́ẹ̀ ni, èmi ni Ọmọwálé, ọmọ Tòkunbọ̀, Kíkẹ́ lọmọ. Túnjí ní irọ́ ni o, Kíkẹ́. Tòkunbọ̀ dáhùn ó ní, yes, ta ni wọ́n gan? Àṣé Tòkunbọ̀ ò tí mọ̀ yín pé Túnjí ọmọ aláàjì gan ló gbé òun sínú mọ́tò. Tàbá ń bá ní rírí, ó yẹ ká mẹ́ni tí a bá lọ. Ayé rorò. Túnjí dáhùn ó ní senior boy Adédùntán Hafiz Adétúnjí. Tòkunbọ̀ pariwo TJ. Àwọn méjèèjì sì sáré dì mọ́ra wọn. Wọ́n kíra wọn kú ọjọ́ mẹ́ta. Inú Tòkunbọ̀ dùn yín pé ó pàdé TJ senior boy wọn níléèwé. Inú Túnjí gan dùn yín pé ó pàdé Tòkunbọ̀. Kí nìdí tínú àwọn méjèèjì fi ń dùn? Ẹ jẹ́ n tẹ̀síwájú fẹ̀yìn ara lé. Túnjí finá sí mọ́tò, wọ́n sì ń tẹ̀síwájú nínú ìrìn wọn. Ẹnu ya Túnjí bó ṣe rí Tòkunbọ̀ tó sì ń sọ sọ́kàn yín pé Kíkẹ́ ẹlẹ́mìíkẹ́mi ọjọ́sí ló ti yí padà yìí. Ní Kíkẹ́ tó ṣe yín pé ó máa ń ṣe bí eléré ọmọ níléèwé, òun ló ti yí padà sí ọmọlúwàbí oníwà tútù yìí. Túnjí wá rántí ìfẹ́ tó ní sí Tòkunbọ̀ nígbà náà lọ́hùn-ún. Àṣé bí Tòkunbọ̀ ṣe ń sọ yín pé TJ nìkan lòun lè gbà fún, bẹ́ẹ̀ ni Túnjí gan nífẹ̀ẹ́ rẹ̀ nígbà náà lọ́hùn tí wọ́n fi wà níléèwé. Ṣùgbọ́n ìṣesí àti ìsọ̀rọ̀sí àti ìhùwàsí Tòkunbọ̀ kò jẹ́ kí Túnjí lè nawọ́ ìfẹ́ sí Tòkunbọ̀ kó mọ́ lọ yẹ̀yẹ́ rẹ̀ káàkiri inú ọgbà iléèwé wọn. Ìdí nìyí tí Túnjí kò fi èròǹgbà inú rẹ̀ hàn. Àmọ́ Túnjí mọ̀ yín pé tó bá ti di ọjọ́ ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde àwọn, òun yóò gbé lẹ́tà pélébé kan fún àbúrò tòun láti fi lọ jíṣẹ́ fún Tòkunbọ̀ wípé òun nífẹ̀ẹ́ rẹ̀. Ẹ̀yin náà ti mọ̀ yín pé téèyàn ò bá lè dẹnu ìfẹ́ kọ obìnrin, lẹ́tà náà lèèyàn mọ̀ fi ránṣẹ́. Ṣùgbọ́n ó ṣe ni láàánú nígbà náà lọ́hùn yín pé omi Tòkunbọ̀ pàdánù àwọn òbí rẹ̀ méjèèjì kí ọjọ́ ayẹyẹ náà tó mọ́. Ìka ẹlẹ́mọ̀ mo rí wúro, mo ṣojú mi gbére. Ó sọ ní ìdádì tí ó lè sọ níyàn lódì. Àwọn méjèèjì ń jíra wọn wò nínú mọ́tò bí mọ́tò ṣe ń lọ. Àmọ́ ìgbà tójú àwọn méjèèjì ṣe mẹ́rin
tójú wọn pàdé. Tòkunbọ̀ sáré gbé ojú sẹ́gbẹ̀ẹ́, bẹ́ẹ̀ ni Túnjí gan sáré gbé ojú sẹ́gbẹ̀ẹ́ tó sì ń wa mọ́tò rẹ̀ lọ. Tòkunbọ̀ rẹ́rìn músẹ́, òun náà wá rò ó lọ́kàn yìí pé àṣomi lèèyàn àbí tíje ọjọ́ sí kọ́ nìyí. Ọmọdé ọjọ́ sí ti yára di bàbá. Èròǹgbà Tòkunbọ̀ ní pé Túnjí ti níyàwó ńlé ó sì ti bímọ. Gẹ́gẹ́ bí Túnjí ṣe sọ pé òun fẹ́ lọ wo ẹ̀gbọ́n ìyàwó tòun nǹkan ládùúgbò Tòkunbọ̀ ni. Túnjí gbé Tòkunbọ̀ déwájú ilé rẹ̀, wọ́n sì fúnra wọn ní nọ́mbà ìbánisọ̀rọ̀. Túnjí sì sọ fún Tòkunbọ̀ pé kó má bínú pé òun ò ní lè wọlé, wípé àkókò tóun dá fún ẹ̀gbọ́n ìyàwó tòun ti kọjá, àwọn sì jọ fẹ́ jáde lọ síbì kan ni. Tòkunbọ̀ ní no problem, kò sí wàhálà rárá, wọ́n sì dágbére fúnra wọn. Tòkunbọ̀ wọnú ilé lọ, Túnjí náà sì finá sí mọ́tò tó sì ń bá tirẹ̀ lọ. Ibi awí gan la wá dé yìí o. Ta ni Tòkunbọ̀ yóò tẹ̀lé nínú ọkọ àfẹ́sọ́nà rẹ̀ tó wà nílùú òyìnbó àti Túnjí ọmọ aláàjì tó ti ń yófẹ́ rẹ̀ látìgbà tí wọ́n ti wà níléèwé? Ta ni Tòkunbọ̀ jẹ́wọ́ fún nínú àwọn méjèèjì? Ta ni Tòkunbọ̀ ṣègbéyàwó pẹ̀lú rẹ̀ nínú àwọn méjèèjì? Ṣó dúró de ọkọ lóyìnbó ni àbí Túnjí ọmọ aláàjì ló sì fẹ́? Ẹ mọ́ gbàgbé, Túnjí ọmọ aláàjì ó ti ní ìyàwó nílé o. Kódà ẹ̀gbọ́n ìyàwó rẹ̀ ló wá àdúgbò Tòkunbọ̀. Ǹjẹ́ Tòkunbọ̀ yóò gbà láti lọ ṣe ìyàwó kejì? Gbogbo ẹ̀ ẹja fìpàdé sí ọjọ́ 6 lórí àkọ́tún ètò. Mo ní bẹ́ẹ̀ bá ti ń wo àwọn fídíò yìí, ẹ mọ bá wa tẹ láìkà ibi tí wọ́n ṣe àtàǹpàkò sí níbẹ̀ tó gbẹnu sókè, kẹ́ẹ̀sì mọ bá wa pín kiri. Ẹ ṣeun púpọ̀. Ògbèrè ẹkún ò gbọ́dọ̀ sùn, ìjàkadì ọkàn kò gbèyàn, orí mi ò má burú. Ẹ̀yà àgbè mi ṣetán rèlú ìdáró, bẹ́ẹ̀ lẹ́yà àlùkò mi ṣetán rèlú ìkosùn, lékèlékè mi ṣetán rèlú ìkẹfùn. Mi máa fẹlẹ́ ìṣèlọ́ lọ́jọ́ tèní. Mi ò ní lọ̀lọ́ ẹja tó lọ tí ò dé sàlẹ̀ omi, mi ò ní lọ̀lọ́ kọ̀ǹkọ̀ tó lọ tí ò dé sàlẹ̀ odò. Èmi ní mọ̀ wá, ẹ̀yin ní mọ̀ bá, ọ̀bẹ ní bẹṣọ àtẹlẹsẹ̀ á sì bẹ̀nẹ̀wọ̀ ẹni tó bá ní mọ́ bọ̀, òun ní ní débà o. Muhammadu Akówódé baba Kórèdé tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́sọmílà, Sẹ́ríkì ọlọ́pọlọ number 1, máyégún gbogbo sọ̀rọ̀. Mo ń dágbére lórí ètò, kì í ṣe tikú kì í ṣe tàrùn. Ìpàdé mi àti ó tún dọjọ́ 6. Bóyá ẹ bá fẹ́ bá mi ní gbólóhùn àbí ìrànlọ́wọ́ lẹ fẹ́ ṣe fún wa lórí ètò yìí, ẹ pè mí sórí nọ́mbà tẹ́ ẹ ti mọ̀ bí ẹni mowó +229 97 74 76 51. Títí ọjọ́ 6 tá a tún mọ́ pàdé, mi ò fi yín sínú ìbànújẹ́ o, mi ò ní dé bá yín nínú ìbànújẹ́. Ó dàbọ̀. Ó ṣe mí kò ṣọ̀kan.